Tẹ̀fúwa ìtọ́sẹ̀ tí ń fi wí báwọn láfi ń sọ pé jàbọ́jẹ̀ fọ́kàn wọn èéjèwé iná iná jọwọ́jọwọ́ gbọ́dọ̀ jẹ́ máa ń do mọ̀ ń bọ̀ nílé. Báyìí ohun tó kàn ó ní àdúrà ti Islam lọ́dọ̀ bàbá wa Sheikh Abdulateef Ẹlẹ́yẹlé. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه أجمعين. أكي يولون الحمد لله. أترى ìkẹ́gẹ́ النبي محمد صلى الله عليه وسلم. ọba wo ni ọba tí a kí o náà ni ọba tó já sí pé ìmọ̀ dá ẹ̀dá a sì máa sa àwọn tó bá wù lẹ́sà láàrin àwọn tó bá dá. Ìkẹ́ Ọlọ́run àti ọlọ́ Ọlọ́run kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. aṣíwájú nínú gbogbo àwọn tọ́lọ́ ń sàlẹ́sà kíkẹ́ náà kárí gbogbo àwọn ará alẹ́ àti gbogbo àwọn sàhábà rẹ̀ lápapọ̀. Àwa kí àwọn tí kíkí tó tọ́ sí ní ààyè tá a wà lónìí pàtàkì jùlọ bàbá wa gọ́fúnà Olúṣèyí Mákindé a kí yín púpọ̀ ẹ kú àṣeyege ẹ kú àṣeyọrí lérí tọba wa Abímbọ́lá Ọ̀wọ́ Adékíní Aláàfin of Ọ̀yọ́ land. A kí gbogbo ẹ̀yin tí ẹ ṣe takuntakun lórí ọ̀rọ̀ náà láti ọdún mẹ́ta sẹ́yìn kólúwa tó pé kí àṣeyọrí náà ó dé. Àwa fi Ọlọ́run bẹ Ọlọ́run afọlá ọ̀kan ṣoṣo rẹ̀ àfi bẹ́ẹ̀ bàbá wọn ọba His Imperial Majesty ikú bàbá yèyé ọba Abímbọ́lá Hakeem Ọ̀wọ́ Adékíní olúwàjẹ́kẹ̀mí wọn ogun àmín ọlá ànábì wa Muhammad sallallahu alayhi wa jẹ́ kí sallam. wọ́n ṣe pẹ́ kí wọ́n ṣe jìnnà fún wa àsìkò wọn jẹ́ kí ó tu ìlú Ọ̀yọ́ lára àmín gbogbo ọmọ Ọ̀yọ́ ti lé toko lẹ́yìn odi ọlọ́njẹ́ adádídé ọba tuntun yìí mà sí ti dáadáa kágbéga ó lékún lọ́yọ̀ọ́ sí i kí dáadáa ọmọ ọkọ̀ sí lọ́yọ̀ọ́ bàbá wa náà ọlọ́mba ni lékún àlàáfíà wọn kájíǹde ara wọn máa jẹ́ kọlọ́mba lékún àríniwu ni tọ́lọ́n fi sí wọn lára ọlá Muhammad níwájú ọlọ́run yàkí bisimilahi rahman rahim amana rasulu bima unsila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لا ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما عملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ọ̀rọ̀ ni a ti gbọ́ ní ìpànà mẹ́tẹ̀ẹ̀ta.